ti fi sentiment sọ̀rọ̀ honestly ilé ayé ò ní lójú òde láyé Bobrisky ti declare rẹ̀ pé obìnrin lòun ó dẹ̀ ní right ó wà entitled láti ṣe bẹ́ẹ̀ ìjọba ò dẹ̀ tí state otherwise ẹ̀yin gógó tẹ̀ ń bulẹ̀ ẹ̀yin infringe on his right tẹ́ bá mọ̀ ọ̀ǹtí tíjọba bá sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́ tíjọba bá fọlọ́pàá mú tó dẹ̀ prosecute tó dẹ̀ ní òkè o àwọn ò gbà ó má parade ara ẹ̀ àwọn ò fẹ́ kó cross dress or anything as long as tí ìjọba ò bá ṣe anybody tó bá ṣe take laws into his or her hands ni tẹ́ bá mọ̀ the only thing tí mo feel wípé àwọn organizers yẹn ṣe ni wípé kò ń ṣe àwọn obìnrin náà bùfọ́jú lù wọ́n bùfọ́jú lù ilẹ̀ Yorùbá torí pé wọn ò lè ṣerú nǹkan báyẹn ń bí kóyìnbó wá fi ẹni tó wọ English dress sílẹ̀ kó wá mú ẹni tó wọ ìró àti bùbá àti aṣọ òkè ẹ lọ premier nǹkan tó jẹ́ nílẹ̀ Yorùbá ẹ ti ẹ gbàgbé kódà kó jẹ́ English movie náà lọ premier but nílẹ̀ Yorùbá ẹ lọ premier Yorùbá movie nílẹ̀ Yorùbá ẹ rí ẹni tó wọ aṣọ òkè níbẹ̀ aṣọ cultural aṣọ tó wọ aṣọ òkè tó wé gèlè tó wọ àwọn tó gbé wo sórí tó gbé gbogbo yẹn sórí òun ṣe culture wa but nǹkan tẹ́ lọ premier yo Yorùbá ni ẹni tó wọ aṣọ òkè complete aṣọ òkè ru àti bùbá wà ńbẹ̀ ẹ gbé fún ẹ wá gbé fún ẹni tí ó wọ aṣọ òyìnbó ṣe rí pé àti tara wa ẹrú ni wá fáwọn ará bí and every time làwọn èèyàn wa náà máa applaud ẹ náà máa sọ wípé ẹrú náà la máa jẹ láíláí sí wọn ní ilẹ̀ Yorùbá aláwọ̀ dúdú èmi ò Bobrisky lójú tèmi obìnrin ni torí nǹkan tó pera ẹ̀ nìyẹn ó dẹ̀ ní right ìjọba àtòfin ò dẹ̀ tí prove otherwise so wọ́n gbé fún torí kíní yẹn kò kàn mí but wípé ó ti ẹ̀ wọ aṣọ English dress ipò represent òyìnbó culture ní ibi tí wọ́n ti premier Yorùbá cultural kíní ẹ̀dẹ̀ wá fún ẹni tó wọ ìró àti bùbá aṣọ òkè lẹ̀ ẹni tó wọ agbádá lẹ̀ ẹ wá gbé fún ẹni tó wọ aṣọ òyìnbó ẹ rí pé ẹrú la máa jẹ́ láíláí ẹ rí pé ẹrú la mama jẹ́ ẹ rí pé gbà tó mú wa sì tó kó wa lẹ́rú up till now àti ìbọ́lóko ẹrú àìtí ìbọ́lóko ẹrú wọn ò lè premier orin níbí báyìí kóyìnbó wá fi ẹni tó wọ suit lẹ̀ tó wọ complete suit kó fi ẹni tó wọ complete dress suit lẹ̀ kó wá lóò máa mú ẹni tó wọ ìró àti bùbá ó máa mú ẹni tó wọ ìró àti bùbá àbí ó máa mú ẹni tó wọ aṣọ òkè láyé but ẹ̀yin torí wọ́n kó yín lẹ́rú láyé àwọn bàbá wa ẹ dẹ̀ sì sọ pé ẹ sì wà lóko ẹrú gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá Bobrisky pé kíní kan yẹn wàláì kò ṣe nǹkan kan she wants to be addressed as obìnrin and as far as I'm concerned I will respect her opinion torí mo ní àwọn cases yẹn lọ́wọ́ ta láwọn fẹ́ àwọn ò tí change sex àwọn bá àwọn aim láti ṣe láti transgender so wọ́n fẹ́ kẹ́ address àwọn asobìnrin wọn ò dẹ̀ bí ere kò má address wọn bẹ́ẹ̀ so ìjọba ò tí sọ wípé Bobrisky ò kì í ṣe obìnrin ìjọba ò tí sọ wípé àwọn ò gbà kí Bobrisky kó transgender ìjọba ò tí sọ bẹ́ẹ̀ so kò sí anybody tó ní right láti sọ bẹ̀ká ní orí ọpọlọ àwọn tó ṣe kíní yẹn pé wọ́n á mọ̀ wípé àwọn tún fi Yorùbá àti ilẹ̀ aláwọ̀ dúdú sínú ẹrú lẹ́ẹ̀kejì ni ẹ tún mú wa lẹ́rú wọ́n lẹ́rú ni wá ẹ tún fi wọ́n sínú ẹrú lẹ́ẹ̀kejì ìlú tá wà yìí kò sí bó ṣe lè kàwé tó láyé ó ní àwọn position kan tó ní dé ó ní àwọn position kan tó ní dé tó bá débi iṣẹ́ gan wà á rí pé àwọn kan fún ẹ ní attitude torí àwọ̀ ẹ wọn ò ní ṣe nǹkan nílùú yìí kó fi ẹni tó náà ti suit lẹ̀ kó wá ní aláṣọ òkè náà máa mú ní ìlú ẹ̀yin níbi tẹ́ ẹ ya wèrè dé tẹ́ ẹ fọ́fun gbẹ̀mú dé níbi tí orí yín burú dé níbi tí ẹ sùn tẹ́ ẹ lọ́pọlọ dé ìlú tẹ́ ti ń ṣe nǹkan aláwọ̀ dúdú tẹ́ ti ń sọ Yorùbá tẹ́ ní culture ẹ̀dẹ̀ mú culture yìí bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ floor ẹ̀dẹ̀ fi àbàtà ẹ̀dẹ̀ fàbàtà ẹ̀dẹ̀ sọ pé ẹrú ni wá o ẹrú náà láò máa jẹ́ láíláí
Nte ṣe nìyẹn tẹ́ bá mọ̀. Pé ẹrú ni wá. Bobrisky obìnrin ni Bobrisky ẹ gbọ́. But kò ti ẹjọ́ olówó torí wípé ó múra dress ó represent aláwọ̀ dúdú. Òyìnbó mu tea, bàbá mi mu ògì. Òyìnbó lo brush, bàbá mi lo pákó. So ẹ̀kọ̀ọ̀kan tá bá ní opportunity láti gbé ògo wa ga. Tá bá ní opportunity láti gbé culture wa ga. Kí ló dé tí a ò kí seek opportunity yẹn? A mọ̀ wípé tá bá lo àwọn nǹkan àwọn people yìí, a lè má lè survive kò right. But ẹ̀kọ̀ọ̀kan tá bá rí àwọn èèyàn tó showcase culture wa, a ṣe appreciate wọn. Àwọn tó wọ ṣòkè wà ńbẹ̀, àwọn tó wọ àrán wà ńbẹ̀, àwọn tó wọ àdìrẹ́ wà ńbẹ̀, àwọn tó wọ ìró àti bùbá wà ńbẹ̀. Fẹ́mi Adébáyọ̀ gan agbádá ló wọ̀, ó dẹ̀ yẹ. Ẹ ṣe máa wá fi àwọn tó gbàgbé àwọn tó lo ìwo, ẹ gbàgbé àwọn tó do ìwo màálù nǹkankan, màálù is general, but aṣọ òkè yẹn represent Nigeria. Aṣọ òkè yẹn represent culture. Aṣọ òkè represent culture Yoruba movie tí wọ́n premiere. Ṣóyìnbó ló máa lọ bá yín wò ni. Àbí ẹ kì í láròjinlẹ̀ ni. Aṣọ òkè ó represent Yoruba ten premiere. Aṣọ òkè represent culture because majority tó wà ńbẹ̀ yẹn jọ yẹn Yoruba ni wọ́n. Bobrisky obìnrin ni, but aṣọ tó wọ̀ kò represent nǹkan tẹ́ ń ṣe. Òun ló fi dàbẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ yín máa ṣe film gan ní continuity. Kò sí continuity, kò sí suspense nínú film yín. Lọ́pọ̀lọpọ̀ yín. Otherwise tó bá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ń ṣe nǹkan tó jẹ́ Yoruba nílẹ̀ Yoruba. Àwọn Yoruba ló pọ̀ ńbẹ̀. Yoruba dẹ̀ lẹ́ ń sọ, èèyàn wọ aṣọ òkè, èèyàn wọ àdìrẹ́, èèyàn wọ àrán, ẹ̀rí mú. Ẹni tó wá wọ aṣọ tó represent àwọn tó kọ́kọ́ kó yín lẹ́rú láyé ìjọ́un náà. Lẹ́ṣin sọ pé my master, we are still under you. Ẹrú la sì jẹ́, ń tẹ́ ṣe nìyẹn. Ṣe obìnrin o. Wàláì kò ṣe ṣe àwọn obìnrin torí Bobrisky obìnrin ni Bobrisky. Tí Bobrisky bá dé múra ju obìnrin mi lọ, ó múra jù lọ nìyẹn. Bobrisky ló ní ara ẹ̀, ó ní right. Àfi tí òfin bá dé state otherwise tó bá ṣe, tí government bá prosecute, then you all have right to point fingers. But as long as tí òfin ò tí prosecute, Bobrisky ti sọ wípé she respect her opinion. Respect what she wants. That's what she wants. That's her opinion. Tí ìjọba ò bá fẹ́rù ẹ̀ ní àyíká wọn, àwọn náà máa data, náà máa declare. Tí Bobrisky bá dẹ̀ mọ̀ pé òun ò lè abide by the rules and the regulations, ó lè seek asylum ní ọ̀dà níbòmíì. But ìjọba ò tí state otherwise, so respect our opinion. Respect opinion, respect nǹkan tó fẹ́. Torí ìjọba ò tí state otherwise. Tí ìjọba bá state otherwise, tó dẹ̀ sọ fún pé má ṣe, tó tún ṣe contempt of court nìyẹn, wọ́n lè jẹ́lẹ̀. But as long as ìjọba ò tí crucify yẹ, nobody has right to point fingers. Àwọn tó ṣe kíní yẹn, àwọn gogo ló yẹ kó gbá pọ̀ kó lọ tì mẹ́wọ̀n. Because nǹkan Yorùbá náà ṣe nílẹ̀ Yorùbá, àwọn tó dẹ̀ represent nǹkan tí wọ́n ṣe pẹ̀lú aṣọ òkè, complete aṣọ òkè wà ńbẹ̀. Ẹ lọ mú oyin, ẹ get it straight. Àwọn position kan wà tó ní dé nílùú ìkó sí bó ṣe lè kàwé tó. 1 2, òyìnbó ní máa premier nǹkan. Wàláì kó wá aṣọ òkè débẹ̀, the worst tó lè ṣe ni pé, the best tó lè ṣe fún ẹni pé kó súnmọ́ pé oh this is beautiful, wow ibẹ̀ ló parí sí. Wọn ò ní sọ pé wọ́n wá fẹ́ fún ẹ ní award, wọ́n wá fún ẹni tó nà ti táì wọ́n á filẹ̀, wọ́n wá gbé award fún ẹni tó wọ aṣọ òkè. No way. Àwa kọ́ la ní gown now. Àwọn wèrè kan lè ní ṣe Nigeria is a multi kìnìkan orí yín burú, ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ní chance láti showcase culture yín. Ṣé ní ṣe ni. Nígbà tẹ́ wà ní ìlú tẹ́ ti ní culture yín gangan. Tẹ́ wà ní ìlú yẹn, tẹ́ dẹ̀ tún flow culture yín, tẹ́ dẹ̀ tún appreciate culture yín. Ẹ̀yin tẹ́ ṣe kí ronú ni. Ó yẹ kẹ́ mọ̀ pé gbogbo akọ́lá máa sùn tá máa kọrí síbì kan náà nà. Kò ní ṣẹlẹ̀ nínú ìlú tí mo wà yìí. Wàláì kò lè ever ṣẹlẹ̀ láíláí. Ìlú tí mo wà bó ṣe láì jeans tó, wọn ò nígbà kó wọ crazy jeans. Wá office mi, mo lè wọ jeans but mo ò gbọ́dọ̀ wọ jeans tó bá ya. Àwọn náà ní
jeans tó bá ya o tó máa ṣe pé crazy jeans yẹn o lè wọ́wọ́ ní ọ́fíìsì mi láíláí kò jọ so ẹ má Bobrisky ò jẹ̀bi Bobrisky respect Bobrisky's opinion ó lóhun obìnrin lòun ó dẹ̀ ti ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn èèyàn gba testosterone injection bí báyìí náà tó máa ná fẹ́ dobìnrin you dare not lọ sọ fún wọn wípé wọ́n ṣe tẹ́ bá mọ̀ wípé kò tẹ́yín lọ́rùn ìjọba ní kẹ́ face ìjọba has not done anything who are you as an individual láti point fingers láti máa castigate ẹ̀ kò ṣe nǹkan kan bọ̀ àwọn tó mú tí wọ́n tún tà wá lẹ́rú gbogbo àwọn tó ṣe kinní yẹn àwọn ilẹ̀ Naija ló yẹ kó apologize torí wọ́n tún ta Yorùbá lẹ́rú lẹ́ẹ̀kejì ni wọ́n ta Yorùbá lẹ́rú lẹ́ẹ̀kejì wọ́n ta ilẹ̀ Nàìjíríà ilẹ̀ aláwọ̀ dúdú wọ́n tún ta wọ́n lẹ́rú lẹ́ẹ̀kejì gbogbo nǹkan tẹ́ dẹ̀ ń ṣe ìmọ̀ sọ fún yín pé àwọn ará bíi máa ń wò ó wọ́n á ti wò pé wèrè ni yín pé ẹ̀yin tẹ́ pé ẹ má ṣọ ara lé yín lẹ̀ ẹ má ṣọ yín lẹ̀ ẹ fà á ya aṣọ yín ẹ fi nulẹ̀ aṣọ àwọn ẹ má fà á ya ni nígbà tẹ́ ẹ bá love ara yín báwo lẹ ṣe fẹ́ wá sí ìlú òyìnbó tẹ́ fẹ́ ti fẹ́ love àwọn àwọn aráàlú òyìnbó ara ẹ̀ náà ṣe ń deny yín ní visa gbogbo àwọn nǹkan tó ń put together nìyẹn tẹ́ ẹ bá mọ̀ ara ẹ̀ lẹ ṣe ń lọ tó ṣe ń sọ pé wọ́n á lift band ní gbogbo ìlú wọn ní lift band ní Nàìjíríà tó lọ́ mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ wo bẹ́ẹ̀ tún ṣe show ara yín ní hatred ẹ wo bẹ́ẹ̀ ṣe sell ara yín out ẹ wo bẹ́ẹ̀ ṣe fi ìgbẹ́ yí ara yín lára ẹ wo bẹ́ẹ̀ ṣe show ara yín ní content ẹ wo bẹ́ẹ̀ ṣe show ara yín ní disdain lójú gbogbo ayé ẹni tó àwọn tó mú yín lẹ́rú lójú gbogbo ayé ẹ tún mú kọ́tò yín ẹ tún fà ya ẹ tún máa ṣọ́ ara yín ẹ tún fà ya ẹ tún mú ìpìlẹ̀ yín ẹ tún bàjẹ́ lójú ara yín ẹ tún sọra yín pé ẹ tún bà yí ara yín jẹ́ lójú ara yín ẹni tó wọ nǹkan tó portray culture yín ẹni tó wọ nǹkan tó gbé àṣà àti ṣe yín lárugẹ ní ibi tẹ́ ẹ ti lọ premier orin níbi tẹ́ ti lọ premier eré Yorùbá tó jẹ́ pé majority Yorùbá ló wà ń bẹ̀ àwọn èèyàn dẹ̀ múra wọ́n tún wọ iyùn Yorùbá wọ́n wọ ìró àti bùbá wọ́n wé gèlè Yorùbá ẹ mú wọn ẹlẹ́ni tó wọ aṣọ tó fi mú yín lẹ́rú òun ló tún win ṣe rí pé mi ò sọ̀rọ̀ lórí wípé Bobrisky I respect her opinion she wants to be addressed as a female and so shall it be lọ́dọ̀ tèmi except tí òfin àbí tí government bá take tó bá prove otherwise lẹ́ni o obìnrin ni but tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn bóyá Igbo ló ń ṣe àbí English movie náà fẹ́ premier tó bá jẹ́ pé English movie náà fẹ́ premier ní nǹkan tó ń ṣe yẹn Bánkọ́lé kìnnìkan okay. tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn English movie náà fẹ́ premier àbí bóyá wọ́n fẹ́ ṣe bí wọ́n fẹ́ launch ìwé bóyá literature book kan náà fẹ́ launch bóyá literature nǹkan kan tó bá múra bẹ́ẹ̀ tẹ́ ló win mo sì lè gbà á because nírú ibẹ̀ yẹn suit ló máa pọ̀ jù jacket ló máa pọ̀ jù dresses ló máa pọ̀ jù mo sì lè gbà á but wọ́n premier nǹkan Yorùbá àwọn tó wọṣọ òkè wà bẹ́ẹ̀ tó dẹ̀ wégèlè aṣọ òkè tó dẹ̀ ló lẹ̀kẹ̀ ẹ wá ní àwọn mú wọn lẹ́rú lẹ́ẹ̀kejì gbogbo yín ó yẹ kẹ́ lọ apologize sílẹ̀ Yorùbá ni ó yẹ kẹ́ lọ apologize sílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ lọ bẹ̀ Yorùbá tẹ́ bá kí n ṣalábòsí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń castigate Bobrisky mélòó nínú yín ló ń ṣe nǹkan tí ò kí invite ẹ̀ ṣé kò kí múra bí obìnrin wá sọ́dọ̀ yín kí lẹ ṣe sí obìnrin ni Bobrisky she wants to be addressed as a female except the government bá state otherwise. Don't rob her of her right. It's her right. The government bá mọ̀ pé ó wrong, wọn ò ní accept it. Let them do the needful. You all don't have right láti point fingers because ó dẹ̀ wà consistent pẹ̀lú nǹkan tó ń ṣe. Ó dẹ̀ undergo medical whatever pẹ̀lú nǹkan tó ń ṣe. Tí government ò bá fẹ́ kó sọ fún wípé kó stop. Tí ò bá stop, kó ní kó excuse àwọn wọn á fún ní asylum anywhere tó bá lọ. Before then, nobody has right. Gbogbo nǹkan táwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ kan rant ni. Government ló láṣẹ. You don't have right. Tẹ́ ẹ bá lọ wílé àbí tẹ́ ṣe nǹkan kan fún tó bá gbé yín lọ sí court tó gbé yín lọ sí court nìyẹn.
pàápàá àwọn tó ń gbé lábúrò tó bá ká ohun yín èmi mọ bó ṣe máa sọ fáwọn ìjọba àwọn tó ń bu pé tó bá ká ohun yín kó lọ gbé fúnjọba kó rọra mú fídíò yẹn kó download ẹ kó dẹ̀ ká ohun yín kó interpret ẹ kó gbé fúnjọba. Ìjọba ló máa state otherwise tíjọba bá state otherwise fine. And ayawo kò ṣe pé bí I'm support anything, I'm just being objective, I'm not being factual here. Nǹkan tí Bobrisky ṣe is not as bad as nǹkan tí àwọn organizers tó jẹ́ Yorùbá àti àwọn judges tó ṣe. Tó bá ní pé wọ́n ń wò níwò pé obìnrin fine. Yes, I give kudos. But wí pé wọ́n ṣe nǹkan nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ Yorùbá wà ńbẹ̀ ẹ dẹ̀ wá gbé ẹ fi àwọn tó wọ aṣọ òkèlè tó wọ complete aṣọ òkèlè tó dé fìlà aṣọ òkèlè ẹ wá lọ fún ẹni tó wọ dress to represent English culture. Ìyẹn lèmi ò lọ́wọ́ sí níbi tó ti ń ṣe Yorùbá cultural thing. But we pé Bobrisky you all don't have right. Tẹ́ bá arrest ẹ ó lè gbé yín lọ court. The only àwọn tó lè gún Bobrisky wá lẹ́sìn ìjọba ni. Tíjọba bá sọ pé we don't want this. Ẹ má worry má block ẹ. Tíjọba bá sọ pé we don't want this. Then ìjọba they know what to do, but no one has right to take laws into your hands. You do not have that right. Ìjọba ló lè sọ bẹ́ẹ̀. Tíjọba bá dẹ̀ sọ tó bá ní wọn fẹ́ Bobrisky lè find way kó lọ síbòmí or kó stop. Only options. You see that kó stop parading himself as cross-dresser kìnìkan or kó fìlú wọn lẹ̀ fún wọn. But until then gbogbo ìtẹ́ àwọn èèyàn sọ yẹn ẹ jẹ́ ká wà objective, ẹ jẹ́ ká think intellectually, ẹ jẹ́ ká analyze critically bí ẹni tó wà intellectual. Kíni Bobrisky ṣe òun ló nira ẹ̀ náà nǹkan tó dẹ̀ fẹ́ òun ló ṣe fúnra ẹ̀ tí ìjọba ló lè stop her at this point. Otherwise no one has right. As far as I am concerned, she wants to be addressed bóyá torí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe. I cannot judge. She wants to be addressed as a female. Tó bá lóun ò jẹ́ Idris mọ́ Múlíká lòun fẹ́ jẹ́ Múlíká ló máa jẹ́ lọ́dọ̀ tèmi because I'm a professional. Iṣẹ́ tí mo dẹ̀ kọ́ ni. She wants to be addressed as a female, and so shall it be until the government states otherwise. But àwọn tó organize kini yẹn ṣe àwọn obìnrin o ẹ̀yin obìnrin tẹ́ ń live in Kukuland yẹn tẹ́ ń sọ pé wọ́n ṣe yín slap on ṣe yín generally nílẹ̀ Nàìjíríà àti ilẹ̀ aláwọ̀ dúdú òun ni wọ́n ṣe torí pé òyìnbó ò ní fi ẹni tó náà ti suit lẹ̀ tó bá ń ṣe bóyá book launch or anything kó wá lọ fún ẹni tó wọṣọ òkè. The old thing tó lè ṣe ni pé wọ́n kò lè accolade wọ́n kò lè ẹmọ kan applaud kò dé acknowledge pé àwọn like nǹkan tó wọ̀ bọ̀ wọ́n ní gbé award yẹn fún láíláí. So ẹ̀yin lẹ tún múra yín lẹ́rú lẹ́ẹ̀kejì.